ẹ dákun ẹ má ràn ọ̀tá mi lẹ́wọ̀n mi ìmọ̀ kankan pa gbogbo tẹ̀sán ẹ má sọ bẹ́ẹ̀ báyé mi jẹ́ tí ò ní kun kankan ẹ dákun bàbá lẹ́yìn gbogbo ẹ̀bẹ̀ tí wọ́n á bẹ̀ yìí tẹ́ ẹ bá wá ní dandan gbọ́n ẹ sàárà ọ̀tá mi lẹ́wọ̀n ni láìsẹ̀ láìrò ẹ kàn líǹkì kéèsì yìí kan gbogbo ẹni ìyàtọ̀ ẹ bá ti gbọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ ẹ ti mọ̀ pé bàbá tó lọ gbé dánlọ́yọ̀ òun náà ni ó àwọn èèyàn méjì kan ni wọ́n pè mí lọ́jọ́ àná wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ olóṣìṣẹ́ ààbò ilẹ̀ Nàìjíríà wọ́n pè mí wọ́n ní ṣe ẹni ìdí àti fúra o and information kan sí i mo ní ṣe ká sọ lórí fóònù wọn láti dáhùn báyìí lójú mo lọ rí wọn wọ́n ní arrangement ń lọ lábẹ́nú láti fírèmù kéèsì yìí o ẹni yẹn dẹ̀ sọ pé òun fẹ́ ran yín lẹ́wọ̀n bẹ́ẹ̀ orúkọ òun ò ní jáde níbi ẹ̀wọ̀n yẹn kékeré wá nìyẹn tí wọ́n bá mú yín wọ́n ní gáàsì burúkú kan tó máa ń tẹ̀sán yẹn nínú tí wọ́n bá tẹ̀ sí yẹn mú ọlọ́run ló lè pé kó tó wọn lọ ọdún mẹ́wàá sí láyé ẹni tó bá jẹ́ ọ̀tá àjọba ni wọ́n ń ṣerú ẹ̀ fún ní ti gbé ènìyàn sí fẹ́ gbé yín tẹ́ ẹ bá lè jáde ẹ má dání mọ́ kí wọ́n gbé yín lọ bí tẹ́lẹ̀ kankan ò ní ma bí tẹ́ wá ọlọ́run ṣé kí ni yìí tó báyìí ni mi ì dáná rere ni mo ṣe. ẹ̀yin tèmi ẹ̀rí pé ó lágbára báyìí kí ni Alhaji Sheikh Akeugba Gold kí ló ṣe tí wọ́n fi fẹ́ ràn lẹ́wọ̀n tí wọ́n fi fẹ́ set up ọ̀rọ̀ wo làlájì Akeugba Gold sọ tí wọ́n fi fẹ́ ràn lẹ́wọ̀n ẹ gbọ́ kí ni bàbá yìí ṣe tí wọ́n fi sọ pé kò gbọ́dọ̀ máa dárìn mọ́ o kó má di pé hey help me they carry me go where I no know àní dáràn o ẹ wo inú fídíò yìí náà lẹ ti máa gbọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ kí ni ìdí tí wọ́n fi fẹ́ rán Akeugba Gold lẹ́wọ̀n ta ló wà nídìí ọ̀rọ̀ yìí gangan k'Olódùmarè kó máa ṣọ́ wa o ẹ wo bá a ṣe fẹ́ wo fídíò yìí tán ẹ bá mi subscribe sí YouTube channel mi ọ̀fẹ́ ní subscription ẹ kàn wò sàlẹ̀ yẹn kẹ́ kílìkì lé lórí ọwọ́ yín tẹ̀ fi ń tẹ subscribe yẹn ẹ ní fi gbọ́mọ sí o. ẹ dákun sáwọn ìyá mi ẹlẹ́yẹ òṣòro gàdẹ́ fi jagun Boko Haram ẹ̀yin ìyá ẹlẹ́yẹ abiyẹ bàgẹ́bàgẹ́ ń bọ ẹwà ẹ jáde tẹ́ ẹ bá ń bẹ ẹ̀yin oṣù ẹ̀yin àjẹ́ ẹ̀yin fàdèyí olóró ń bọ ẹwà àjẹfẹ́ yín ta ẹ wá dára wò gbogbo ẹ̀yin àfa tẹ́lẹ̀ iná kàlí ẹ sá náà kàlí ẹyọ kan gbogbo ẹ̀yin ọba wọlé Yorùbá ọmọ ìjọ náà ebi ẹ̀yin náà sá sábẹ́ ìyàwó yìí lẹ́ ń sá kiri yìí kò sì sí ìlérí tẹ̀ ṣe tán gbogbo ẹ̀yin tẹ̀ ìjẹ́lẹ́sìn Christianity tẹ̀ pariwo sáàmù bíbélì mi o ẹ̀ka bíbélì káwọn Boko Haram ọmọdé lẹ̀ Yorùbá gbogbo yín náà sá kiri lẹ̀ lọ sá sábẹ́ pẹpẹ ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ Kwara pásítọ̀ fọ́dànù ọmọ ìjọ fọ́dànù ogun lọ ìyá àjẹ́ ń sá fún gbọmọgbọmọ ń sá fún Boko Haram gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe tẹ́ni náà lérí tẹ̀lé ka ẹ dákun ẹ kó ayẹta jáde káwọ ayẹta tọ́nà AK-47 ẹ kó jáde ẹni ọba lẹ́gbẹ́ ó gbé jáde lẹ́ẹ̀fì mọ̀ yí pé ọ̀rọ̀ ẹ̀sìn akànfin bàtàrà wa jẹ́ ẹ̀sìn kó kálukó sin lọ́nà tó bá tẹ́ lọ́nà kábà ronú kí ni modern way káfí exist táyé fún rẹ̀ ẹ dákun láyé tẹ́ fi ballistic missile jà lẹ́yìn wà káàkiri ẹ sọ pé ẹ dira o tí ọwọ́ ballistic bá tẹ ọ̀la àwòlàwàlà àwòwàtà wọn ò ní rí egungun kankan lórí rẹ̀ ẹ dira àníkà pèpè ara wa ẹ bá jọba sọ̀rọ̀ ìpàdé táwọn gómìnà àtàwọn ọba ṣe ọlọ́run tí ó ṣe sóore lẹ́yìn ìpàdé yẹn tá a bá rí àbájáde nínú èpè inú àdúrà ẹgbà kan bẹ ẹ má jẹ kó gbọ́n wọlé Yorùbá a ní kíkiní kan ọmọ ìṣọra kíkiní kan àmọ́ kọ́mọ́ kíkan náà wá ní ìyẹn là ń pa àwọn kan bì ní léèrè wọ́n ní wọ́n rí fọ́tò ọmọ mi táwọn kan gé wọ́n ní wọ́n sẹ́lẹ̀ ẹ̀kẹta tí ó gé nu ẹ̀yin náà ti mẹni tí máa gé wọ́n láì gbogbo nílẹ̀ máa o ẹ̀kẹta tí ó gé nu mí ni màgbà tí ẹjọ́ ń da ìjà pọ̀ ẹni tí ń sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì tí wọ́n ní fún àwọn mo fi ọba tí ẹ̀mí mi bẹ lọ́wọ́ ẹ̀ búra mo fi irun mi búra mo fi àwẹ̀ mi búra mo fi zaka mi búra mo fi ájì mi búra mo fi ìjọ tí pàdé wájú Ọlọ́run búra mi ì mọ ọmọkùnrin náà mi ì ní fóònù nọ́mbà rẹ̀ lọ́wọ́ mi ì bá sọ̀rọ̀ wọ́n ní wọ́n rí mi ì mọ anything àmọ́ yìí tẹ́ ẹjọ́ jà tẹ́ ẹjọ́ jẹ́ ẹ̀wọ̀n líle nígbà yìí lé Ọlọ́run gbé ẹnu mi tó lè ju yẹn lọ pàdé yín ni bí ẹ bá ti wá ẹgbẹ́ yìí bá ti ju sí wọn tẹ́ ẹ bá ti ju AK táwọn bá ju bọ́ọ̀mù wallahi picture ìdí àtàwọn ọmọ nìyẹn ọmọ gbé ó sì gbé lákọ̀ọ́kọ́ òfurá ni ẹni tó bí àwọn ọmọ yẹn ó bọ́ra sí o nítorí tó kọ́kọ́ sí lákọ̀ọ́kọ́ ó ní Ọlọ́run yóò wọn náà ọjọ́ kan tọkọ ní sọ pé ebi ń pa òun tárákùnrin yìí ń sun ilé wa tárákùnrin yìí tẹ̀ sọ pé òun fẹ́ jẹun mo fi oúnjẹ ọkọ mi sílẹ̀ mi fún òun ní bí mo ti prepare rẹ̀ epo gbọ́dọ̀ sì dà sí mi lọ́wọ́ mo sì make sure pé mo prepare oúnjẹ mo gbé fún tó bá jẹ́ pé òun ló ṣe kí ni Ọlọ́wọ́ bá mi gba omi jẹ lójú ẹ̀ kò tó oṣù kan tó pósì ẹ̀ tó fi sunkún méjì tẹ̀lé ra wọn. lẹ́yìn yẹn wọ́n tún bá ìjà wọn débi ọ̀rọ̀ sùkúù tí a jọ dálẹ̀ ní ìmọ̀ta wọn gbé ń fà wallahi èmi mi mẹ́ni yẹn mi ní méjì ẹ̀ lọ́wọ́ mi ní fọ́nà tí mo bá pàdé ẹ̀ tó bá jẹ́ bẹ́ni tí mo lè dámọ̀ ni ó kù yóò kú ọjọ́ tí pàdé wájú ọ̀rọ̀ bọ́lọ̀ mẹ́ta bá dà mọ́ gbà wọn. mi ò mọ̀ I don't know but bí bọ́jà ni ò bá ta ẹ máa fi kan ra ìtàmájẹ́ ẹ ti mọ̀ pé mi ni mo lórúkọ tó dẹ̀ ni ò lórúkọ tó dà ẹ kàn gé fọ́tò tèmi èpè tẹ́ ẹ̀ tó ń sẹ́ fúnra yín ẹ máa wá ti orúkọ mi bọ̀ ká yóò lérò pé ọmọkùnrin yẹn ló sọ wípé ẹni tí àwọn suspect bí ẹnìkan ní gbèsè ran ẹni yẹn amẹ́ni ni wọ́n kọ̀ máa ń di ẹni tí ń kí ló ti tara fún yín báyìí àṣẹ burúkú ẹ̀kú ara fún nítorí wá jẹ́ kí n jáde tí mo fi fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ náà ìṣẹ́jú díẹ̀ ẹni tí ó jẹ́ àgbàlagbà tó wà láàrin ọ̀rọ̀ yìí ẹni tí mo ní respect fún yìí o àjọ ṣe rere fúnra wa nínú ayé o
àmọ́ tẹ́ni yẹn bá sọ pé kò sí àjọṣe mọ́ ojú olórí ọwọ́ mi ntí òun yàn pè mí pé aláìmoore ni á jẹ́ wípé láàrin 18 years tá a fi jọ ní 18 good years nígbà tí gbogbo àwọn jẹ́ ń dalẹ̀ Yorùbá yìí tí wò tí mọ̀ á jẹ́ pé láàrin 18 years yẹn yàtọ̀ fún pé sponsor wá sí Yorùbá á jẹ́ sponsor wá sí Ramadan á jẹ́ sí pé mo jẹ́ ní ájì á jẹ́ sí pé mo jẹ́ ní umra mi ò jẹ́ ní ájì ni mi jẹ́ ní umra fúnra mi tàbí fẹ́ ní bọ́dì kò kọ́lé fún mi rí kò kọ́ mọ́sálásí fún mi rí kò pè mí pé jájọ tráfù lọ ọdún kan rí mi wá kò ra mọ́tò fún mi rí gbàgbà bá ní ojú wí mi wá torí ẹ̀ mi wá ṣe nǹkan rí mo kọ́ ilé ẹ̀kẹ́ kan gbà kan odidi mọ́tẹ́ kọ̀ọ̀kan níbi ilé ẹ̀kẹ́ yẹn a sì máa ma fi sọ orúkọ ẹ̀ pé tí wọ́n fi máa ṣe tàbí dòdò kúrò kò torí ẹ̀ yọjú sí mi kò torí ẹ̀ fún mi ní wọ́n kọ̀ọ̀bọ̀ lórí ẹ̀ mi ò dẹ̀ bínú ìgbàgbọ́ mi ni pé sọ́kò náà ṣàṣẹ̀ ń sìn kan ọwọ́ tí Ramadan tó ń ṣe yẹn náà kì í sọ́wọ́ kékeré kì í sọ́wọ́ kékeré kí ló tó lè ná 10 million nínú Ramadan kì í sọ́wọ́ kékeré àmọ́ 10 million ló kọ ni TVC lásán ẹ lọ bẹ̀rẹ̀ 30 minutes sí TVC á dẹ̀ ló fọ́gbẹ̀jọ tí a bá jẹ́ 300,000 àbí 250,000 7.5 àbí 9 million ti lọ nínú 10,000 nínú 10 million ó dẹ̀ ti sponsor wá sí yìí bọ̀ láti bí 17 years a fi ń sọ ní bàbá rẹ̀ nígbà tó ń náà ò tí ì dìbò sí láì à ń ṣàdúrà fáwọn òbí ẹ̀ contract ni ìwọ ń sanwó àwa ń pariwo orúkọ ẹ gbogbo àwọn tí wọ́n mọ̀ lẹ́yìn lórí àwọn program wa náà ti kó orúkọ yẹn àwa ń pariwo àdé ń ṣàdúrà fáwọn òbí ẹ̀ àdé ń ṣàpẹ́lẹ̀ everywhere àdé ní ìgbà yọ̀ Ramadan lecture kó wá ní ẹ bá mi sẹ́ndì 50 million yìí sàfà kò ní ṣẹlẹ̀ níjọ wọn sì ti ń pín sàkà ẹ̀ẹ̀kan péré wọn rántí mi ní owó tí o tó 1% ní táwọn tí wọn ń dà lórí gbà lọ́wọ́ wọn mo fẹ́ràn bàbá yìí débi tẹ́yìn fẹ́ràn tó ní àárọ̀ yìí I still have respect for you mo fi Ọlọ́run búra mi ìmọ̀ kankan lè gbé ìtàjọ́ sẹ́fúnra wọn gbogbo òbúra ni mo ti búra kọjá ni I don't know anything about it but mo sọ kìíní kan tẹ́ ẹ bá fẹ́ nínú ìjà tó ṣòro dá sí jù ìjà ọkọ àtìyàwó ni ẹsẹ̀ méjì lẹ́ni yìí ń kà sí mi lẹ́sẹ̀ tí ò lè yẹ kó jẹ́ ẹsẹ̀ níjọ́ mo ti ń bẹ láyé 2018 lẹ́yìn ìgbà tẹ́mi àti bàbá yìí ti jọ wà more than 10 years ni mo pàdé ọmọkùnrin kan mo ń ṣe dáadáa fún mo rán ní umra mo rán ní hajj ó gbélé mi rí ọ̀n ti ìgbà tí mo rí gbogbo àwọn àgbàlagbà gbogbo àwọn afá wa ní yẹ̀yẹ́ ó ń challenge àwọn ẹlẹ́bọ nígbà tí wọn bá lóògùn kí wọn bá wọn tẹ̀sí wọn bá jòdòdò kán fún un lọ́jọ́ ó ń challenge àwọn ẹlẹ́sìn Christianity mo rí pé lè ti yàtọ̀ sílẹ̀ ni ọ̀rẹ́ wa má bínú mi ò bá ìjà tó ń ká jọjọ dúró lọ́tọ̀ọ̀tọ̀ eléyìí yóò kó bẹ́ẹ̀ ni yóò kó bá ọjọ́ iwájú mi wàláì láti ọjọ́ yẹn dùn ní àárọ̀ ìbò fún mi nísìnyí wàhálà kan lẹ́yìn ọ̀kan ni tẹ́ ẹ bá gbúrò pé anybody bully Akeugba Gold lórí internet directly or indirectly yóò wà lábẹ́ kò sí ń tọ̀hún tó wà independence tó bully mi tí kì í ṣe pé tú ọmọkùnrin yìí lẹ́nu mi lọ́mọkùnrin yìí tí mo ń gbọ́ orúkọ bàbá wa táwí yìí ó ti bí nílé rẹ̀ wípé bó lásẹ̀ lè mọ bàbá yìí bẹ́ẹ̀ mi ò léǹkẹ́ o all of a sudden mo kàn gbọ́ máa ti di nǹkan kan náà mi ìmọ̀ bí ẹ̀sìn mara wọn bí bàbá yìí ṣe ń sanwó lórí wáàsí mi òun nìkan kọ́ àwọn tí wọ́n ti ná tanstẹ́ ní ẹ̀kọ́ já ń bẹ bàbá mi Adédìbò olóṣàmọ̀ létè wọ́n dà 10 years ni bàbá Adédìbò fi sponsor wáàsí mi bàbá mi àríyá ṣe kọ́lá dé last 3 years àríyá gàdàgùdù anáwó kẹ́rù òbólówó ọ̀run rẹ̀ àríyá ṣe kọ́lá more than 3 or 4 years láì fi sponsor kámọ́ tí sọ àwọn míì tí wọ́n ti jẹ gómìnà kọjá kámọ́ tí sàwọn míì tí wọ́n ti wá sọ̀rọ̀ kí kọjá àtòríṣiríṣi kọ́nà tó pé kápàdé ara wa lórí pé bàbá yìí ṣe dáadáa sínú ẹ̀sìn náà ni o wàláì lápàdé ara wa ọlọ́run ló mọ iye ọjọ́ tó ti liberate àwọn alálàájì ó gbogbo ìpadà ò bẹ́ẹ̀ tí o bá sanwó yẹn gbà yẹn fìtínà òbàdé fún state tí mo bá ṣiṣẹ́ gbà yẹn ó ń ṣe dáadáa òun ló máa ń sọ fún mi pé òun ní ìyàwó kejì ìyá wa ìyá àgbà ọlọ́run bá mi ṣe yáyí pẹ̀lẹ́pẹ̀lẹ́ má jẹ́ kí ìyá yòó má jẹ́ wọn sọkọ́ lórí kankan àti gbogbo ọmọ tí bàbá yìí má jà bú ọkàn kankan lọ́wọ́ ọlọ́run gbogbo tí bàbá yìí ṣe fún mi láì dá má yọ ẹ̀san rẹ̀ lórí àwọn ọmọ rẹ̀ kan ṣoṣo tí àwọn ọmọ rẹ̀ ó yanjú láyé wọn láti tóbi àkùrán tó bá jẹ́ pé mo mọ̀ nípa gbogbo ẹkú èpè jẹ́nsẹ́ fáwọn ọmọ tó òkú mi ọkọ̀jọ́ tí máa pàdé ọlọ́ òun ló sọ fún mi pé ìyàwó kejì yìí ló fẹ́ràn mi òun ló jẹ́ kóun fẹ́ràn wá sí mi tọ́rọ mò kí ń wò ó wá àtijọ́ kan mo kàn sàdédé rí lórí íńtánẹ́ẹ̀tì èmi ọ̀nà yìí gbé bàbá yìí ti fẹ́ yàwó mi mo kàn sàdédé rí tí arábìnrin yẹn pósítẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì pé àwọn àfáà kan wọ́n fẹ́ sọ ọkọ òun tó lù sí ẹni tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ó ti máa rántí pé wọ́n gba 350 million iṣẹ́ kí lẹ́sẹ̀ fọ́kọ òun tọ́kọ òun fi ń transfer 350 million bí ẹ̀mẹ́jì bí ẹ̀mẹ́ta sí yín iṣẹ́ kí lẹ́sẹ̀ fún tẹ́lẹ̀ pé ayé àdùsùn náà ó kọ kíní yẹn jáde mo rí kíní yẹn mo pé ọ̀gá wa yìí kí ló ṣẹlẹ̀ wọ́n sọ fún mi pé nǹkan yẹn kò jẹ́ ìyá àwọn bẹ́ẹ̀ àwọn ọjà bàbá rẹ̀ níjà tí wọ́n bẹ̀ láàrin àwọn adájọ́ máa ń gan táwọn ìyàwó wa fi ń kàn wá ń gbà mí tí ń tó obìnrin tí ọba síjà gbà mí obìnrin abẹ́ dájà rẹ̀ gbà mí obìnrin sì máa ń pa ọkùnrin bàbá á sì sùn ní o ṣé kí n pè ìyá wa yìí wọ́n ní kí n pè mo bá pè ìyá kí ló dé kẹ́ẹ̀fì dán wọlé ìwò wọ́n yẹ kọ́kọ́ lẹ́tà lọ bí kẹ́lẹ́ yóò dáa òun náà kẹjọ́ rò ó ní tó ṣẹlẹ̀ ní kó ti fẹ́ yàwó mi o gbogbo àkáǹtì ẹ̀ pátápátá òun ló ń jẹ́ signature sí àkáǹtì ẹ̀ ó fẹ́ gba àkáǹtì tó wà lọ́wọ́ òun fún ẹni tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ni òun ò sì ní gbà ìyẹn ti kọjá tẹ́lẹ̀ lè dá sí o èmi ò lè dá sọ̀rọ̀ débẹ̀ yẹn o bẹ̀tì gẹ́gẹ́ bí àfáà ti ń bẹ láàrin yín máa gbìyànjú tọ́lọ̀ bá fún mi lágbára èmi ò mọ̀ pé mo ti ń ṣe ìyàwó kékeré nígbà tó yá arábìnrin yìí pè mí pé ó máa rí fídíò kan tí wọ́n sẹ́ǹdì ẹ̀ sóhun
wọ́n dáwọn fún wọn ní 48 hours kó fi kẹ́rù kúrò lé ẹgbàá mú mo ní 48 bò èmi bàbá sọ̀rọ̀ lọ́wọ́ bàbá ó jẹ sọ pé lò irú ìjà wo làwọn jà tó le tó bẹ́yẹn marriage over 20 years tẹ́ẹ̀tì gbogbo àwọn ọmọ yín lọ́sùn university àwọn kan ti jáde jẹ́ ti ṣe doctorate lọ́wọ́ 48 hours báwo wáàdìá ọgbọ̀dọ̀ kò nínú ilé o kódà tá a bá lo òfin ṣẹ̀ríà ní ti ṣẹ̀ríà sọ ni pé kò ṣe ìdá oṣù mẹ́ta òfin ọlọ́run láàrin oṣù mẹ́ta yẹ bóyá jà ó parí lọ́lọ́run fi ní kẹsẹ̀ ìdá èmi ò mọ̀ pé tí mo sọ yẹn mo ti ṣe ìyàwó kékeré sì ni commander òun ni generalissimo òun ni field marshal ibi tí problem mi tó ti kọ́kọ́ wá nìyẹn lẹ́yìn gbogbo ọ̀rọ̀ yẹn bàbá gangan wá sẹ́ǹdì fídíò yẹn sí mi fídíò tí wọ́n fi kọ̀máǹdì obìnrin yẹn pé àwọn fún 48 hours wọ́n sẹ́ǹdì ẹ̀ sí mi wọ́n lè sọ fún mi pé nídìí àti wà kẹ́ẹ̀bù mo ní kéèyàn kó jáde ẹni kó má kó jáde what's your problem bínú sí mi báyìí yẹ dàkún mo ń ṣe ní tíṣẹ̀rí àná mi ni mo sì mọ̀ yí pé tí èèyàn bá ṣe ìyàwó alágbára ọlọ́run nìkan ló ní gbà yẹn sílẹ̀ lọ́wọ́ wàláyé mi náà mọ̀ bẹ́ẹ̀ mo ń bọ̀ wá lórí ìtàn sẹ́yìn náà rí kí ni nǹkan tó wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn mo wá rí pé gbogbo àwọn ọ̀tá mi ni wọ́n ti rán kiri ká ẹwọ́ ọlọ́run yìí àwọn tí wọ́n mú mi lọ́tà tó lé mi ò lọ́tà mo dọ́gbọ́n bá ẹwọ́ ọlọ́run yìí sọ̀rọ̀ pé kẹ́ change system yìí o ìlú kan bẹ ká tó dé lọrin láàrin Ìbàdàn sí lọrin wàhálà ti ṣẹlẹ̀ láàrin ọba àti ẹnìkan bẹ tẹ́ ẹ bá yọ ọwọ́ àwọn méjèèjì ọ̀pá yẹ o ìlú kan bẹ ní Ọ̀ṣun state tọ́ba àwọn tí kọlu gbàkọ̀làwó bẹ́ẹ̀ bá yọ ọwọ́ ẹnì yìí náà change o àwọn tí a kún orí íńtánẹ́ẹ̀tì tí a ń ṣépè láwọn èèyàn bú mùsùlùmí bú kírísítẹ́nì bú traditionalist ẹ̀dà wọn lẹ̀ mọ́jà kẹ́sìtẹ́nì orúkọ wọn ọlọ́wọ́ fẹ́ tí wọ́n ṣe yìí o mí mà pé mo ti dáhùn pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ yìí ọ̀ntìlì ìgbà tí mo wá gbé arákùnrin kan lọ kóòtù lórí pé má bàmí lórúkọ jẹ́ à ń fa wàhálà ẹni kí ó ba orúkọ jẹ́ gán àwọn ń fa wàhálà yìí lójoojúmọ́ à ń kọ́ yìí police station ọjọ́ kan ló tún di àwọn èèyàn sí mi lẹ́ni tí mo tọ́jẹ́ nínú owó mi tọ́jẹ́ nínú ọlá mi tó ní ká wá gbé mi lọ kóòtù kan lọ́rọ́ mi lẹ́wọ̀n ọlọ́run ló là mí mo wá púlù ẹ̀mí náà kí àwọn alágbára bá mi púlù ẹ̀ àwa gbé arákùnrin ìlú Àbújá òun ló gbé kéèsì ìlú Àbújá èmi tí wọ́n wá pè nígbà tí wọ́n yóò dodo òun ni wọ́n dá lẹ́bi ọ̀gá ọlọ́pàá Nàìjíríà àgbà náà jẹ́ sọ wípé ẹ mú ọkùnrin yìí bó ṣe dúró yìí ẹ máa mú lọ kóòtù mo ló tiẹ̀ ti dá báyìí àlàáfíà òjò ká wọ́n pè mí pé àwọn gbọ́ nǹkan báyìí mo níbẹ̀ ni wọ́n ní ẹ fi sílẹ̀ ẹ̀jẹ̀ kó máa lọ bàbá ìgbésẹ̀ parí ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ kí ni mo fẹ́ wí fún bàbá mu dirú àjọ wà lórí kíní yìí ni mi ò fẹ́ kéèyàn rí mi lálábò sí i kí ni mo fẹ́ wí fún àwọn tá a jọ kóra wájọ pé a fẹ́ fọlẹ̀ Yorùbá mọ́ níbi kan náà yẹ yí àwọn àgbàlagbà ẹ pé gbogbo àwọn wọ̀nyí tẹ́ ẹ bá ti pè wọ́n tí a bá ti níbẹ̀ ni èmi náà withdraw mí ni mo pé mo ti dáhùn àfi bó ṣe di alẹ́ ọjọ́ tí ẹ gbé arákùnrin yẹn dé sọ jù aago 11 alẹ́ sí tó 12 ni wọ́n drive ara wọn lọ bẹ̀ lọ bẹ́ẹ̀ yẹ ọ̀gá ọlọ́pàá gbọ́ pé wọ́n débẹ̀ ó sá ilé wá láti ilé ẹ̀ ẹni tí wọ́n ti ní kọ́ lọ kóòtù láàárọ̀ ọjọ́ kejì bí kéèsì ṣe fọ́nká nìyẹn nígbà mo rí pé mi ní fẹ́ gbọ́ pé ṣé nítorí àwọn èèyàn yìí bàbá yìí fẹ́ gbẹ̀mí mi ọ̀dà ẹni lọ́ọ̀yà mi ẹ má lọ bẹ̀ mọ́ ẹ bá kéèsì yẹn tì kó tó di pé wọ́n struck out kéèsì yẹn mo ti pé gbogbo àwọn tí wọ́n ní kéèsì pẹ̀lú àwọn èèyàn yìí náà pé ẹ jẹ́ má dára yín láàmú bàbá wa ò ní gbà kí kankan nu wọn kó fi mú dánrin ẹ gbàgbé gbogbo wàhálà yẹn jẹ́ ká láfíà òjọba lẹ̀ Yorùbá ó lójú ẹni tí ń tí pẹ̀lú gbogbo ẹni tọ́jọ́ fa wàhálà orúkọ fún ni wọn fún mi tán ìyẹn làwa bá débi pé ó di ọjọ́ kan wọ́n lẹ́nìkan bú bàbá yìí wàláhì wọ́n ló ń ṣépè fáwọn ọmọ ẹ̀ mo fi Àkùránì tí mo fi jẹun búra mi ò kọ̀máǹdì ẹni bọ́ọ̀tì ní màá ṣe kàwá yìí tó bá dẹ̀ jẹ́ pé mi ni mo kọ̀máǹdì ó kù mí ọkọ̀jọ́ tí máa pàdé ọ̀nà ojoojúmọ́ ni mo tún bẹ̀rẹ̀ torí mo mọ̀ pé mo ti ní injury lọ́nà méjì injury àwọn tí wọ́n bú aláwo tí wọ́n bú kírísítẹ́nì tí wọ́n bú mùsùlùmí tí wọ́n ní drakẹ́sì wọn lẹ̀ tí mo ní rárá injury àkọ́kọ́ injury ẹlẹ́ẹ̀kejì mo dá sọ̀rọ̀ òun lé wọn injury méjèèjì yẹn obìnrin yẹn wá kúrò nínú ilé yẹn ìyẹn tún jẹ́ bẹ́ẹ̀ obìnrin yẹn padà sọ pé nítorí wọn fẹ́ wọn gbà wọn padà gbà nígbà tó wá dé ẹ̀fù yẹn mo wá gbé ọ̀rọ̀ mi gbà sùúrù ẹnìkan pè mí ó bá mi sọ̀rọ̀ ó ní mo ṣe lágbájá mo ní ha má wá lọ mo ṣe gbéra níbàdàn lẹ́yìn wákàtí mẹ́rin mo débẹ̀ mo bẹ̀bẹ̀ mo kúnlẹ̀ dánwò ẹ̀dákun kódà ọmọbìnrin tí ń pè mí yẹn tẹ́ ẹ bá ní máa bú ní ìsìn ẹgbẹ́ sórí fóònù kí n máa bú pé mi ìfẹ́ wọn ọmọ náà ayé mo mọ̀ pé òdodo ni mo sọ bẹ̀ tó òdodo yẹn ti fẹ́ yíwọ́ mo kúrò nílọrin láago kan wò níbi mo ti lọ bẹ̀bẹ̀ mo rí pé kí ni yọ̀ kan mo wá rí wípé àwọn tá a ti jọ ní ọ̀rọ̀ pọ̀ gbogbo wọn ni wọ́n ti sára wọn jọ lóye mi nìkan ẹgbẹ́ ọlọ́run yìí wá pè mí èmi kì í rìkọ́ọ̀dù fún ìsèyàn bẹ́ẹ̀ òun ló sọ fún mi for the first time ó da ọkọ̀ mọ́ mi lórí for the first time ó pè mí ó ní àjọgbàgbọ́ bàbí wẹ̀rẹ̀ yẹn pé ẹ̀ mọ́ rìkọ́ọ̀dù tí mo fẹ́ sọ ìkó lè hákẹ́ dáhùn kò sí máa bá ọlọ́pàá tó lè tọ́jú mi kò sí máa bá ẹlọ́yà tó lè ṣe kankan fún mi ìwọ lórí burúkú yìí mo ní kó mẹ́ta sọ̀rọ̀ ìyàwó mi ọ̀nà dá sí mo ní kó fàmì ìyànlẹ̀ owó òfin wọn lẹ̀ wọ́n fi mí sẹ̀sìn lórí íńtánẹ̀tì ìwọ lórí burúkú yìí ìwọ lórí ilẹ̀ ìwọ kìíní kan gbogbo búra fún ẹ gbogbo bí náà bá ti fẹ́ ga láyé nínú blọ kódà èyí tó fà lọ́yọ̀ yẹn ìgbà tí báyìí 100 million wọ́n gbà kó lọ́wọ́ ẹ̀ ọjọ́ yẹn bẹ̀ èmi ò tiẹ̀ mọ̀ pé wọ́n tún padà báwọn mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ táwọn yẹn náà sẹ́ndì ọjọ́ tí wọ́n sí mi bẹ̀jọ́ tí òde mi àti bàbá yẹn láyé mi lè rí ìṣẹ̀fẹ̀ nìkan torí mo mọ̀ pé gbogbo bá jẹ lọ ọgbọ̀n máa ń jẹ bọ̀ ẹnìkan ò ní gbọ́ àwọn tí ò tí bàbá yẹn máa ń gọ́ọ̀dù mo pe àkọ́bí wọn ọkùnrin omi tí ojú ni mo fi pè pé ha bá ń bẹ bàbá kan má fàyè mi jẹ wọn ní gbogbo bí mo bá ti fẹ́ ga láyàwó blọọkì mi ìsàdédé dá sọ̀rọ̀ ìyàwó èmi dájọ́ ṣẹ̀ríà ni wọ́n jẹ́ sọ fún mi pé àfa onísùnà gan lọ́sọ̀ pé lè fi fóònù kọ́ káwọn pè lórí fóònù káwọn sọ fún
ní làwọn fi ṣe fídíò bẹ̀ wọ́n kẹ́tì rántí pé àwọn ọmọ mi àtẹ̀yìn ọmọ wọn pàdé lọ́jọ́ ọ̀la mo ní ọ́díò yẹn lọ́wọ́ tí mo fi bí ọmọ wọn kíní àti ọmọ wọn tí wọ́n adopt mo tó wá ní mẹ́sẹ̀jì tí mo táì mo kí ìbò náà nítorí ọjọ́ ọ̀rọ̀ mo wá ń pe gbogbo èèyàn kiri ẹ̀dá pẹ̀lú àbẹ̀ wọn wọ́n mọ̀ láwọn ọmọ ìjà mi bọ̀ wọ́n mọ̀ láwọn ọmọ ayé mi jẹ́ mo ń fa kíní kan lọ́wọ́ lábùjá mo sọ fún wọn ní tí wọ́n lè fi fóònù control ni mo ní pé kò sí nǹkan kan lórí ẹ̀ àwọn ọmọ sọ fún mi pé ẹ ṣe gbìyànjú kẹ́ ẹ sọ fún bàbá yìí kó tiẹ̀ kọ́lé kan fẹ́yìn náà fi ṣe kọ́lé kiri kọ́ra mọ́tò kan fẹ́yìn náà mo ní kò lè ṣe fẹ́ mi reason tí òfin lè ṣe fẹ́ mi ni pé èmi ò rẹ́dì láti bú Christian mi ò rẹ́dì láti bú ẹlẹ́bọ mi ò rẹ́dì láti bú àwọn àgbàlagbà ní Islam àlàáfíà ni mò ń wá kò ní í ṣe fún mi ẹ lọ wo gbogbo àwọn tí ń ṣe é fún wọn lè kúrò lórí nǹkan tí mo kalẹ̀ àwọn tí ń ṣe é fún nǹkan tí wọ́n ń ṣe nìyẹn àwọn tí wọ́n lè bú ọba àwọn tí wọ́n lè bú jóyè kọba àdúméjì ọmọ bára wọn jà kẹ́nìkan gọ sábẹ́ nọ́mbà ẹnìkan láti máa sọpọ́ọ̀tì ẹnìkan èmi ò lè ṣe gbogbo òun yẹn Ọlọ́run mi ò fi mí sílẹ̀ ìbínú pé kò fún mi ní àjì nínú ta ni mo fi sanwó àjì náà mẹ́fà ẹ bá rántí fídíò yẹn torí mo rántí pé gbogbo àwọn tí mi ò mọ̀ bẹ́ẹ̀ ṣe mara mo lè súnmọ́ àwọn èèyàn yìí lóòótọ́ ẹnìkan wà tí mo súnmọ́ lóòótọ́ arákùnrin tó dikùn dáàbò ayé mi náà ló jẹ́ súnmọ́ mo lè súnmọ́ táwọn ìgbé àníyàn ilé ìjà ẹni ìrẹ̀lẹ̀ níjọ́ tí wọ́n gba nọ́mbà ara wọn mi ò mọ̀ orí íńtánẹ́ẹ̀tì ni bàbá yìí ti lọ mú nọ́mbà ẹ̀ ó pé dàrẹ́ẹ̀tì ni wà láì mọ́ fọlọ́bùra mi ìmọ̀ bí ẹ ṣe bẹ̀rẹ̀ sí bá lọ́wọ́ fa ara tí mo fi ṣe díẹ̀ nínú àlàyé torí ọ̀rọ̀ tó kù àwọn èèyàn méjì kan ni wọ́n pè mí lọ́jọ́ àná wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ olóṣìṣẹ́ ààbò ilẹ̀ Nàìjíríà wọ́n pè mí wọ́n ní sheik ẹni ìdí àti fúra o and information kan sí yín mo ní ṣe ká sọ lórí fóònù wọn láti náà bá mi lójú mo lọ rí wọn wọ́n ní arrangement ń lọ lábẹ́nú láti frame kéèsì kéèsì yín o ẹnì yẹn dẹ̀ sọ pé òun fẹ́ ran yín lẹ́wọ̀n bẹ́ẹ̀ orúkọ òun ò ní jáde níbi ẹ̀wọ̀n yẹn òun á kàn ronú bóyá ọ̀rọ̀ kan tẹ́ ti sọ kọjá wọn á gbé yín kọ́ ìjọba tàbí bóyá ìyá àtàwọn kan ẹ ti jọ ní ọ̀rọ̀ yìí wọ́n á wo weekend point wọ́n á lọ against yín wọ́n fẹ́ ran yín lẹ́wọ̀n o wọ́n lè da ẹ wọ́n lè da àwọn lórí ọ̀rọ̀ ìyàwó tòní àrùn ìpènìyàn alẹ́ yẹn sẹ́ tòní àrùn wọ́n lè da àwọn lórí ọ̀rọ̀ ìyàwó wọ́n náà tún bá yín sọ̀rọ̀ pé kẹ́ ẹ fi ọ̀rọ̀ ẹjẹ́ àjọsọ kan ẹ má búra yín mọ́ ẹ má ẹjẹ́ àjọsẹ ilẹ̀ Yorùbá lájọ ní kẹ́ ẹ fi sílẹ̀ kẹ́ ẹ fà wọ́n dẹ́kun lọ́kọ́ ìtúlẹ̀ báyìí kó wọn lẹ̀ ẹnìyàn wá sọ fún yín pé ó sọ fún mi pé tí wọ́n bá mú yín Thursday or Friday wọ́n àmúyò tòní ọ̀nà pẹ́yìn náà láwọn èèyàn lẹ́yìn kẹ́nìkan kan mọ́ bàjá sí kékeré wá nìyẹn tí wọ́n bá mú yín wọ́n ní gáàsì burúkú kan tó máa ń tẹ̀sán èèyàn nínú tí wọ́n bá tẹ̀ sí yàn mú Ọlọ́run ló lè pe kó tó wọn lu ọdún mẹ́wàá sí láyé ẹni tó bá jẹ́ ọ̀tá àjọba ni wọ́n ti ṣerú ẹ̀ fún yìí ti gbé ènìyàn sí fẹ́ gbé yín tẹ́ ẹ bá dẹ̀ jáde ẹ má dání mọ́ kí wọ́n má gbé yín lọ bí dáàdì kankan ò ní ma bí tẹ́ wà ha Ọlọ́run ṣé kí ni yìí tó báyìí ni ha mi ì dáná rere ni mo ṣe rere ni wọ́n ṣe mi ò ní ṣe ká torí bá ti bi ìpàdé lọ́rùn rere ni mo ṣe mo wá rántí pé ọ̀kan náà wá síwájú ti forí kó nǹkan tó jọ bẹ́ẹ̀ rí ni mo fún wọn bẹ́ẹ̀ gbogbo obìnrin Al-Qur'ani ní nàka ìdàkúnà àdín èdè obìnrin burú bí ọ̀nà Ọlọ́run ṣe tóbi lètò obìnrin tóbi tó o bá sọmọ alágbára tíyàwó tí ń kọ̀ntrọ̀ ọ̀nà lọ́wọ́ tó bá ní iṣu pẹ̀lú ẹ gbàgbé ẹ kò sọ̀rọ̀ mọ́ ẹ mọ èwo mi ò ní iṣu pẹ̀lú ìyàwó kékeré ìyáálé tó wà ní mítù ni mo ṣe wá sí fún pé tíṣẹ̀ yà wí ní pé kò ṣe ìjà mẹ́ta mí ìmọ̀ pé mo ti kọlu ẹ wá wẹ̀ tó wá jẹ́ ìyàwó kékeré yìí mo wá gbọ́ pé láàrin àwọn èèyàn yìí ní bàbá ti rí fẹ́ àwọn náà ni wọ́n so yìgì àfáàwọn ló so yìgì àwọn ẹni tí ìyáálé rí fáàsì pé wọ́n gba owó lákàntì ọkọ òun mo wá wò pé kí ló le tó báyìí Ọlọ́run àpòsí bí ọmọ ìṣàdúrà pé kọ́ ọmọdé ń sísọ kọ́ ọmọdé tí àwa ní dá sọ̀rọ̀ pa àtìyàwó mọ́ni àbí mo fi tí náà wọlé lé kìíní yẹn kó mi lẹ́nu sókè kan ìṣẹ̀lẹ̀ ọjọ́ yẹn ọ̀pọ̀ nǹkan ló dálẹ̀ nínú Islam tó àgbọ̀dọ̀ wọn sọ jáde èmi náà oore ni mo ṣe bàbá mi ò hẹ́ẹ̀tì yín ní ìṣẹ́jú kan etí Kùránì bí mo wí jáde èmi ò mọ̀ pé àwọn onísùnà ni wọ́n kọ́ yín pé ká ẹ ṣe fídíò tẹ̀sán ìdí sí mi o pé ẹ lè kọ̀yàwó yín pẹ̀lú fóònù bí ìmọ̀ báwọn ni o mo dẹ̀ bọ́ bá àyàn so ìyàwó kékeré àwọn náà yẹn sì ń jẹ mọ̀kọ́dọ̀ bẹ̀ ìdí ni mo fi wá bẹ gbogbo ayé tẹ́ ẹ bá ti lẹ́yìn kan tó ń gbé fọ́tò mi ẹ̀ máa bá ṣe ìfún wọn padà èmi náà ó bẹ Ọlọ́run lé wọn lórí ẹ má bá dá ìpéjọ fún wọn gbogbo ẹni tí bá ń bá mi dá wọn lóhùn Ọlọ́run máa dá yín lóhùn gbogbo tẹ́ bá fẹ́ ẹ wá dàpọ̀ ẹ bá mi bẹ bàbá erin sílẹ̀ jàmà lẹ́fẹ́ fi pa ilẹ̀ èmi ò lẹ́nìkan lẹ́yìn Ọlọ́run ètò ẹ̀dánwò nílùú tẹ́tẹ́ ẹlẹ́rọ yìí pé tó tọ́ sí mi ẹlẹ́rọ pé kíní yẹn ó dùn mí gan ni ntí òye yín ni pé mi ò fẹ́ ṣe kíní yẹn tẹ́lẹ̀ àwọn fámìlì mi ni wọ́n lọ bá bàbá mi dìrú àwọn fámìlì mi ni wọ́n dúró lé mi lọ́rùn torí mo gbọ́ pé kíní yẹn ọjà mi dúró sí lókà bí ó sáfà akọ́nà ayé àfa gbogbo ayé ni mí kíni yọ dábàá tiẹ̀ dàgbà kò sí lọ́bùrú bẹ́ẹ̀ bó ní kíni yóò sì ní sọ ní ẹni tí ọmọ ẹ̀rọ pàpà níṣàkó tó sọ̀rọ̀ mo yẹ kí n free láti sọ̀rọ̀ àmọ́ nígbà tí gbogbo àwọn èèyàn ní dáwọn fẹ́ nu tọ̀ mo dẹ̀ struggle ògbóni yẹn ṣe struggle nígbà mo dẹ̀ gbọ́ wípé àdéhùn tẹ́ ṣe pé gbà fẹ́ báyìí náà 100 million ẹgbà mo ní fọ́ọ̀sì ọmọ àwọn kan ti bẹ́ẹ̀ lọ ni òun gangan ló sẹ́ndì ọtí òye sí mi bí òun kọ́dọ̀ tó sọ síbẹ̀ pé dájì ní tí o bá sì kó kọjá yẹ ìgbà náà fún adé 50 or 60 million ẹni tí nǹkan bẹ lọ́wọ́ yóò sọ̀rọ̀ ẹ̀dá ẹ̀ náà mo wá gbọ́ àwọn tí ẹjọ́ kóra wọn jọ látọ̀yọ́ níjọ́ yẹn mo wá rí pé ṣé pé mo ti ní ọ̀tá tó pọ̀ nítorí ẹ má bàrà yín jà tí mo gbé dání rábìtà ló rán mi lọ sí Ògbómọ̀ṣọ́ mo ní àwọn kan lÓgbómọ̀ṣọ́ tí inú ìrìnàjò rábìtà yẹn bí tí wọ́n dúró tán sórí pé láyé ìgbà tíjà ń ṣẹlẹ̀ nínú rábìtà lórí ọ̀rọ̀ mufti
mo rántí pé èmi ni mo dúró tán wípé ẹni tí mo dírú fà kalẹ̀ lọ́gbọ́dọ̀ ṣe mufti ní rábìtà jọ gbogbo ẹjọ́ bá wà mẹ́ẹ̀bí wọn mo ní pé mo ṣe àwọn kan mo ṣe mufti kan tó ti wà lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ̀ mo tún wá ṣe ọba àlú ẹ̀ pẹ̀lú nǹkan kan tí mo tún ṣe tẹ́mi ò fura èmi ni mo rẹ̀ sí suggestion ìtẹ̀hádù wa ni ló fẹ́ ṣe program níjẹ̀bú ló fẹ́ ṣe conference tá a plan pé ká fi bàbá wa Àwùjalẹ̀ ká fi wọ́n sí olórí gbogbo ọba mùsùlùmí èmi ni mo gbé lọ bá bàbá wa Àwùjalẹ̀ podcast pé ẹjẹ́ fi kinní yìí ẹjẹ́ ká fi jí lọ́bítà dìde bàbá kọ́ fún odidi ọ̀sẹ̀ kankan tó accept èmi ò mọ̀ pé ọba kan wà ní Ọ̀ṣun state tó ti believe fún olórí gbogbo ọba òun náà jọ́ ìyọ̀tẹ̀ yẹn mo dẹ̀ mọ̀ pé òun náà àti bàbá 5 and 6 ni wọ́n kò sí àwọn tí ó ṣe ti bàbá òbí síbẹ̀ mo rántí pé nígbà tí ìjà ń bẹ láàrin májọ̀lá arọ́bí àti Marquez láti lè jẹ́ kíjà yẹn parí lójijì èmi ni mo gbé ọmọ bàbá wa ní mad doctor èmi mo gbé lọ Marquez with intention pé táwọn yòókù rẹ̀ bá rí bẹ́ẹ̀ nìkan ti parí dà ẹ̀ ló kọ́ sọ̀rọ̀ ẹ̀dá ní ìmọ̀ pé mo ti tọ́ sí àwọn kan bẹ́ẹ̀ náà mo tún wá rántí pé nítorí ọ̀rọ̀ Marquez yìí náà mo di ọ̀tá apá kan àwọn àgbààgbà àfáàlẹ̀ Ìbàdàn torí wọ́n bìlífù wípé èmi ni mo fọ́ọ̀sì kìíní yẹn débi pé gbogbo bí ẹ ṣe máa ń ṣe sí mi tẹ́lẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́ wọ́n ti parí ìjà láàrin ara wọn wọ́n ti èmi síta gbogbo wọn náà ní ẹ wá kóra wọn jọ pẹ̀lú bàbá ní ẹ wá lọ pa ìdán tí wọ́n pa lórí nǹkan tí ò ní túmọ̀ sí mi ó ti kọjá lẹ́fù yẹn tẹ́lẹ̀ mo lè má lówó mo lè má nílé lábẹ́ kò ti kọjá lẹ́fù yẹn tẹ́lẹ̀ lẹ́tà bàbá dé tọ́nà bá ní tó kàn nìyẹn kò sí tó burú bẹ́ẹ̀ ìrẹ́ lẹ́sàn-án ìkà náà. ó lẹ́sàn-án ìkà lẹ́sàn-án èrè náà lẹ́sàn-án èyí tó bá lè ṣe nínú méjèèjì ẹ̀sán á lè ládàá lórí ọmọ. tó bá wá rí bẹ́ẹ̀ mo fi Ọlọ́run tó ní gbogbo ayé bá mi bẹ́ bàbá mi ọ̀gá mi mi ò sákọ̀ sẹ́rí tẹ́bá ní kí n máa kúnlẹ̀ fún ìyàwó kékeré mo rẹ́jì mo sọ̀rọ̀ ẹ̀dá ẹ̀yà kan pèmí pé wá kúnlẹ̀ fún tó bá jẹ́ pé yẹn lẹ̀ fi ní báyé mi jẹ́ mọ́ tó bá jẹ́ pé yẹn lẹ̀ fi ní blọọkù nítorí ẹ̀ tó mọ̀ nǹkan kan tí mo ní lókè ẹ̀ mọ́ sà ẹ̀ mọ́ o wà láyé sí kápá àti blọọkù ẹ̀ bẹ́ẹ̀ sí blọọkù méjì tó kọjá yìí kó lẹ̀ sí ní báyé mi jẹ́ ayé tá àyà Àrísọkọ́lá bá mi build ayé tá Aláàfin Adéyẹmí bá mi build ayé tí bàbá Adédìbú bá mi build ayé táwọn gómìnà tí mi fẹ́ dárúkọ wọn bá mi build ẹ̀yin dé níbi 18 years gbogbo wa close jù nísìn ẹ ṣe dáadáa pẹ̀lú mi títí tó fi wọ 2022 àbí 2023 ó dàbí ẹni pé ìgbà yẹn lọ̀rọ̀ ìyàwó wọlé tẹ̀ change bàbá yẹn sẹ́ni tí máa ṣe gbogbo kábàáyé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wà láàyè bẹ́ẹ̀ táwọn tí wọ́n sọ yìí àwọn làwọn onídàákùn àwọn oníwà láàyè mí ní ẹ mọ̀ náà mo fẹ́ ní kankan bẹ́ẹ̀ ẹ dákun mo ti ṣépè mo ti fi gbèsè ayé mi ṣépè pé mo kankan nípa gbogbo ìjọba yẹn fà ẹ fèsì àwọn tẹ̀ ìjọ fà ẹ dákun mo fọlọ́ bẹ̀yìn àwọn ọmọ tí náà ò ní kàn dààmú bàbá kan ló bí èmi náà bí bàbá tó bí yín ṣe jáfa ni bàbá tèmi náà jáfa ìyá kan ló bí èmi náà bí ìyá olóríire tó bí yín ṣe bí yín ni ìyá tèmi náà bí mi ẹ má sọ bẹ́ẹ̀ bàyé mi jẹ́ tí ò ní kun kankan ẹ dákun gbogbo fọ́ìsì tẹ́ fi lérí mo ní lọ́wọ́ mo fi Ọlọ́run àtàlẹ́bí bẹ̀yìn ẹ dákun kódà ìyàwó kékeré ìyàwó kejì tó jẹ́ ẹni tẹ́ ní ó kọjá ọ̀sẹ̀ mi o bẹ́ẹ̀ bá ní máa bú ní ìsìn máa bú lójú yín mo lè bẹ lẹ́yìn mo lè máa bú lójú yín mo wá lè padà pé kí n bẹ̀ pé wọ́n bínú situation ló fà bàbá lẹ́yìn gbogbo ẹ̀bẹ̀ tí wọ́n á bẹ̀ yìí tẹ́ ẹ bá wá ní dandan gbọ́n ẹ sàárà ọ̀tá mi lẹ́wọ̀n ni láìsẹ̀ láìrò ẹ kàn dín kíkẹ́ sí nǹkan gbogbo ẹni ìyàtọ̀ ẹ bá ti gbọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ ẹ ti mọ̀ pé bàbá tó lọ gbidán lọ́yọ̀ òun náà ni o mo ní táwọn kan sọ yí pé òmòore bo bàbá sponsor wà sí mi ni bàbá yìí bùn ó bùn ẹnìkan bí 50 million lójú mi rí bàbá ò lè sọ pé òun bùn mi 20 million bàbá ò lè sọ pé òun fi inú fẹ́ lọ pé sẹ́ndì àkáǹtì ẹ̀ ọ̀yá 11 million kò sí bàbá ò lè sọ bẹ́ẹ̀ mi ò jẹ́ bàbá ní àjìrí for 18 years bàbá dẹ̀ náà yàn bí 100 lọ́dọọdún gbogbo pé bàbá náà yàn ní àjì sí ìpè ọdún mẹ́rin lọ ìyá wa ìyàwó kékeré yẹn ó kọ́ bàbá bẹ́yẹn sí náwó sẹ́sìn àbí olóyè lẹ́nu ìyá yẹn náà kọ́ lọ́mọ bàjẹ́ jẹ́ èmi náà níyàwó méjì lé mo mọ̀ bómi ní sẹ́yìn tó wú owú ni mo tẹ́rí sí tí mi ìmọ̀ pé mo ti tẹ́rí sí òun náà ló sì wà lẹ́yìn àwọn tí wọ́n ń dàgbòrò ooru ló jẹ́ kí gbogbo ilẹ̀ Yorùbá fẹ́ wo bẹ́yìn lẹ́ ń dalẹ̀ Yorùbá rú bàbá mi ilẹ̀ Yorùbá bìlí bẹ́yìn lẹ́ ń dalẹ̀ Yorùbá rú torí ilẹ̀ Yorùbá bìlí bẹ́yìn lẹ́ ń bẹ lẹ́yìn ìlú tí ń bẹ láàrin Ọ̀yọ́ sí Ìlọrin tọ́ba àwọn àtẹ̀gbọ́ Ọlọ́run tó ń jà ayé gbàgbọ́ bẹ́yìn lẹ́ ń fínánsì ẹnìkan bẹ́ẹ̀ jẹ́ kó túbá nájọ sẹ́tù ẹ̀ láàrin ara wọn ayé gbàgbọ́ bẹ́yìn lẹ́ ń bẹ lẹ́yìn ọba tí ń pariwo nílẹ̀ Yorùbá tí ń da gbogbo ẹ̀rú wọ́n gbàgbọ́ pé kọ́pọ̀ òyìn tọrọ yín ní ná ayé gbàgbọ́ pé gbogbo àfa òyìn kankan orí íńtánẹ́ẹ̀tì ẹ̀yin ẹ̀ sì ṣe gbogbo ilé ìtẹ́lẹ̀ bàbá ẹni rẹ ló fi yín ẹni rẹ lámọ̀ yín sí nígbà tẹ́ ẹ súnmọ́ àwọn èèyàn oní kankan ilẹ̀ yìí náà lẹ́dà báyìí bàbá mo fi Ọlọ́run bẹ̀yìn mo fi ànábì bẹ̀yìn ẹgbẹ́ tèmi kò rọrùn ní tí ń jẹ́ bẹ̀bẹ̀ mi ò lẹ́nìkan àfọlọ́m àmọ́ lẹ́yìn ẹ̀bẹ̀ yìí tẹ́ ẹ bá gbẹ̀bẹ̀ la ilaha illallah ọba tó ní mi ọjà kọjá àwọn keje wallahi lazim torí akọ kéwù ni wọ́n fi bí mi omi kéwù ni wọ́n fi wò mí dàgbà ilé mímọ̀ ni wọ́n ti bí mi gbogbo dọ́tà ipa mo kápá àti challenge board mo sọ fáwọn èèyàn mi ní pé mi ò ní interest tẹ́lẹ̀ ní ìkejì tí ìbá sí Nàìjíríà yìí lókun lẹ́ẹ̀fà kéèsì kan tí àwọn yóò ní interest ẹ̀ ní wẹ́ni kódà bẹ́ẹ̀ ni ẹ bá fà bá pààyàn tí wọ́n pè lẹ́ báyìí ẹ̀ lè wẹ́ni bàbá bẹ́ẹ̀ bá lè sponsor wá sí ọdún yìí mo yọ̀ọ̀dá torí tọ̀ lọ́rùn àwọn èèyàn tí sponsor wá sí wá pọ̀ à ń lo wá sí yín lórí Radio Lagos à ń lò lórí Fresh FM à ń lò lórí radio station lórí kí lórúkọ ẹ̀ à ń lò bẹ́ẹ̀ ẹnìkan ní sponsor wá sí lórí Àgídìgbò kódà tó ń lo wá sí lórí TVC tó jẹ́ bẹ́ẹ̀ ni sponsor ẹnìkan ní wá sponsor ẹnìkan wà tí máa gbé kí n má dàgbò tóun nìkan sponsor rédíò méje ojú tí yín lọ sa ojú tí yín lọ díẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ràn yín bọ́ mo ṣe fẹ́ràn bàbá ẹ̀
ẹ dákun ẹ máa ràn ọ̀tá mi lẹ́wọ̀n ní ìmọ̀ nǹkan kan gbogbo tẹ̀sán yìí ẹ̀yin lẹ jẹ̀bi mi sà tẹ́ bá gbọ́ gbogbo àlàyé mi ẹ̀yin lẹ jẹ̀bi mi àmọ́ tẹ́ bá wò pé owó tẹ́ ẹ ní ọlá tẹ́ ẹ ní ẹ fi gbá mi lójú ẹ ti ba oríire ẹrù pé ẹ ba oríire méjì jẹ ni ẹ mọ̀ pé sọ́mi síwájú mọ̀ pé oríire tọ́ka jù yẹn lọ ni ẹ bá lẹ́nu yẹn fi ba yé mi jẹ́ bàbá ọlọ́wọ́ dá o ọlọ́wọ́ bá dẹ̀ da kò ní dúró lórí yín tó dórí àwọn àrọ́mọdọ́mọ keje kódà ìyàwó kékeré tó mú tí ìbímọ fún yín gbogbo ọmọ tiẹ̀ náà yóò pín bẹ́ẹ̀ o mi ò ṣe pé o ní tí mo sọ ni pé tẹ́ ẹ bá dáwọ́ dúró lórí ọ̀rọ̀ mi tẹ́ ẹ lẹ́sà máa gé gbogbo bí oore mi bá wà ẹ fún mi mẹ́ẹ̀dẹ̀ tó ń dínà fẹ́fẹ́ ni tí ó fún mi ẹ̀kọ́ mọ́sálásí fáwọn ọ̀fẹ́ ẹ̀kọ́ fèmí bàbá ẹ̀kọ́ skul fẹ́ nìkan tí ń kú gbogbo àgbàlagbà fà ẹ̀kọ́ fèmí ẹ̀kọ́ skul fẹ́ nìkan tí ń kú gbogbo christian ẹ̀kọ́ fèmí ẹ̀kọ́ fẹ́ nìkan tí ń kọ́ gbogbo tí ń kú gbogbo oníṣẹ̀ṣe ẹ̀kọ́ fèmí ẹ̀ràn mi ní mọ́ta ìyọ̀kan rí bàbá ẹ̀ràn mi ní múra ìyọ̀kan rí ọwọ́ ramadan program náà ló pa wápọ̀ ẹ má torí eléyìí kẹ ẹ má wo ọ̀rọ̀ obìnrin bẹ́ẹ̀ bá wo táìmù tóbìnrin ń jowú lọ èyí sí ọlọ́run yọ sí ayé yóò dẹ̀ tó sẹ́ra ẹ̀ mo bẹ̀ yín ni gbogbo ayé dápẹ́ bá bẹ́ bàbá mo fọlọ́ bẹ̀ yín mo fi bàbá tó bí yín tí mi fẹ́ dárúkọ wọn mo fi wọ́n bẹ̀ yín ìyá tó bí yín mo fi wọ́n bẹ̀ yín bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe nǹkan kan nínú wáàsí wa mọ́ èmi náà yọ̀ ọ̀dà àmì ẹ dákun ẹ bá yé wa jẹ́ mọ́ náà torí káwọn náà yọ